This is called coconut tree. Coconut tree là ilé ìbò máa ń pè é. Igi nígi àgbọn, igi àgbọn, ẹ̀yin ilé ìbò á pè ní coconut tree. Ẹ wò ó, lára igi tọ́lọ́run tó dá tó fọ̀pọ̀ àrà sí, onígi àgbọn àti igi àgbọn àti egbò àgbọn àtàgbọn fúnra ẹ̀ àti gbogbo ohun tó yí àgbọn káká tó yẹ pé tá a bá kọ́kọ́ kọ́ báyìí fùlùfúlù àgbọn ẹgbẹ́ ilẹ̀ àkọ́kọ́ sá ká tó ká àgbọn ká tó kan ṣú àgbọn gbogbo ẹ̀ lÓlódùmarè fàṣẹ sí o. Kọ̀ gbọ́ mi yé, mo ní àti igi àgbọn àti egbò àgbọn àti fùlùfúlù tó wà lára àgbọn àti èso àgbọn fúnra ẹ̀ lÓlódùmarè fàṣẹ sí. Ó ti rí, ṣé o ti rí igi àgbọn báyìí? Ẹ gbọ́, kí ni wọ́n ń pè ládùúgbò rẹ? Ṣàgbọn náà ni? Ṣàgbọn náà ń pè ládùúgbò rẹ? Ó rí báyìí. Kí ni Yorùbá máa ń fi igi àgbọn ṣe? Kí ni Yorùbá máa ń fi igi àgbọn? Ìwọ wò ó, ṣé o ti rágbọn yìí? Tó o bá ti rọ́mọ tíye rẹ̀ ò bá pé pérépéré, ọmọ tí ò sharp, tó rí pé thinking faculty ẹ ti fẹ́ mọ rẹ̀yìn díẹ̀díẹ̀, ẹgbẹ́ rẹ̀ ń gba 10 nínú 10, òun gbowó kan. Ọba rọ́mọ tí ẹgbẹ́ rẹ̀ ń gba 10 tó ń gbé 2, ó nílò omi àgbọn o. Kò lè, àgbọn tí ò bá tí ì gbó lásán ló nílò. Ìwọ pa kó gba omi ẹ̀ síbì kan kọ́ ní kọ́ ọmọ òun máa mú. Fógo tí ń jẹ́ ti Elédùmarè yẹ ọmọ òun sọ. Wọ́n lára ayé ló káwọ́lé lọ́pọlọ, ayé ni ò jẹ́ kí iye rẹ̀ ó jí, ayé ló ṣe kinní kan fún. Ṣé wọ́n káwọ́lé lọ́pọlọ ni? Ìwọ bẹ àgbọn tí ò gbó, bẹ àgbọn tí ò gbó, kò sẹ́ni tó mọ̀gbà tó mi dénú àgbọn. Ọjọ́ tó mi dénú àgbọn kò sẹ́ni ó yé. Òjò rọ̀, àgbọn á lómi nú. Àgbọn ò ní gbàgbé kó mọ̀ rántí pọnmi o. Láṣẹ Elédùmarè, ọmọ rẹ ò ní gbàgbé kó tó rọ́pọlọ lò. Àgbọn, ọ̀gbọ́n mi yé, àní àgbọn ni o, àgbọn. Ìwọ bẹ àgbọn kó o ṣá báyìí, kódà kó o má fẹ́ jèso inú ẹ̀. Ìwọ bẹ àgbọn, omi inú àgbọn tí ò bá gbó, fọmọ tí iye rẹ̀ ò bá pé pérépéré. Ìwọ bẹ́ kọ́ ní kọ́mọ òun máa mu omi àgbọn òun. Tó bá ṣe bẹ́ẹ̀ fọmọ láàrin ọ̀sẹ̀ 3 sóṣù kan péré, tí iye ọmọ òun ò bá sọ pajá fún mi màá jẹ ẹ́. Ọ̀gbọ́n mi yé, ìwọ pajá fún mi kó wá pè mí pé àwọn ní ọmọ tí lò fọmọ kò mọ̀ jẹ́ kò mọ̀ yí padà, ọpọlọ ọmọ tiẹ̀ bákan náà ló mọ̀ rí. Kódà àwọn tó jẹ́ low down syndrome tó jẹ́ pé wọ́n máa ń pè, Yorùbá máa ń pè ní wọ́n máa ń wá lọ́mọ ọ̀dọ̀yọ̀ ní, wá lọ́mọ ọ̀dọ̀yọ̀ ẹ̀yẹ́ máa fún lómi àgbọn mu. Rí i pé ọpọlọ yẹn á túbọ̀ jí pé kò sọ́mọ kan tó ń pè lọ́dọ̀yọ̀ o, kò sọ́mọ kankan tó ń jẹ́ ọ̀dọ̀yọ̀. Kíní kan down syndrome ní, kíní kan syndrome ní, ìwọ máa fún lómi àgbọn mu. Ó rí i pé ó rí nǹkan tó wúlò lára ọmọ yẹn tọmọ yẹn á múlò tó fi gbéyàn láyé. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Ìlú Ọ̀kíní la wà. Tó bá ti ń bọ̀ tó dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kànlá láti bẹ̀ kọ́ lọ́n lọ iléeṣẹ́ the herbal ventures. Tàbí o máa ń wá ń bọ̀ tó bá ti dé bí àwọn tó ń tèso ní junction Ọ̀kíní àkọ́kọ́, wọ́n ti rí àwọn tó wájú wọn báyìí ọ̀rọ̀ ní ilé ibùkún kan bẹ̀. Wà á máa rí signpost iléeṣẹ́ the herbal ventures. Mọ́tò signpost yìí bọ̀ iléeṣẹ́ wa lọ́ ń bọ̀. Láṣẹ Elédùmarè, àwa lọ́ọ́ bá, ayọ̀ lọ́ọ́ sì fi padà.